Ìkànnì Jùgbà Master Channels náà ni mo ti ń kí yín a kú déédé àsìkò yìí. Àdúrà wa ó gbà o. Bóyá la mọ̀ wípé ogun tó wà ńlẹ̀ yìí ó ti di ogun. Ọ̀rọ̀ sì ti dé ojú ọ̀gbagadè. Ó kọjá ká máa bu ẹnu sọ́mọ́ o. Ó tó àsìkò láti bẹ ààrẹ orílẹ̀-èdè wa, bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency, fún ìran Yorùbá láti gbà wá kó sì yọ wá kúrò nínú ewu. Ogun yìí kọjá olóyè Sunday Igboho ti ní kàn Fúlàní kúrò nínú igbó wa o. Ogun yìí kọjá àwọn OPC ti sọ pé, Ààrẹ Ọ̀nà Kakanfò ti sọ pé, bá a bá ń gbọ́ wọn sọ pé lójoojúmọ́ tá a sì rí yàtọ̀, tẹ́lẹ̀ ń fojoojúmọ́ pa àwọn èèyàn káàkiri. Ó tó àsìkò láti bẹ bàbá wa ààrẹ orílẹ̀-èdè yìí lórí àìsí ètò ààbò, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ṣé rí ká mọ̀ tanra wa jẹ? Wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o. Àwọn tí àwa ń múra lẹ̀ fún pé kán máa ṣe tọwọ́ wọn lọ, nígbà ó bá débì kan, wọ́n mọ̀ pé ọmọ Yorùbá kì í ṣe ọ̀lẹ. Àwọn aráabí fẹ́ bá wa jagun gidigidi ni. Wọ́n sì ti rọ̀gbà yí wa ká, wọn ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìmúra tiwọn o. Wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìmúra pé àwọn fẹ́ jagun o. Wọ́n ń pa lọ́tùn, wọ́n ń pa lósì. Ogun yìí kọjá ogun Àmọ̀tẹ́kùn nìkan o. Ogun káṣírí àwọn tó wà lẹ́yìn wọn kó tú, kán mọ̀ rówó jẹun mọ́. Káwọn aṣèbàjẹ́ yóò kó irinṣẹ́ ogun lé wọn lọ́wọ́ mọ́ lógun tó wà ńlẹ̀. Wọ́n ti wà nú gbogbogbò wa. Wọ́n sì ti ṣetán. Kìkìdá kí àwọn tó rán wọn níṣẹ́ tí wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá kán sọ pé ó yá, ẹ bọ́ síta ni. Ibi gbogbo ni Fúlàní wà, pàápàá jùlọ àwọn tẹ́rí tí ń ṣe bíi àwọn tó ń tọrọ bárà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tọrọ bárà yìí, tẹ́ ẹ bá múra àti dojú ìjà kọ wọ́n, lẹ́ẹ̀tọ́ mọ̀ wípé wọn ò ṣe oníbárà nìkan. Ẹ mọ̀ pé jagunjagun àwọn Fúlàní ni wọ́n. Gbogbo ọ̀pá ọwọ́ wọn tẹ́ ẹ bá rí, ọ̀pá nìkan kọ́ lẹ̀ ń wò, wọ́n ti rẹ́ lóògùn. Àìmọye òka ló sì wà ní abẹ́ aṣọ wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gbébọn rìn. Ṣẹ̀gbọ́n máa sábà kọ́wọ́ wọnú, wọ́n á fọwọ́ kan sínú, wọ́n ti gbé yẹn kéjìká. Kí lọmọ Yorùbá fẹ́ ṣe báyìí? Wọ́n nígbàgbọ́ wípé ọ̀lẹ ni wá, òjò ni wá, àwa sì ń ro ti bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency àṣírò 2027. Àwa ń pariwo lásán. Wọ́n ń pa àwọn ìyá wa, wọ́n ń pa àwọn bàbá wa, wọ́n ń pa ìyá lójú ọmọ, wọ́n ń pa ọmọ lójú òbí ẹ̀. Wọ́n ti lé àwọn èèyàn kúrò ní gbèríko. Ṣé báyìí ni ó máa lọ? Ṣé gbogbo kinní yìí lè rọlẹ̀ lójú bọ̀rọ̀? Ṣé àwọn tí wọ́n jọ ń pè wá ní nǹkan kan náà leléyìí? Tẹ́ bá ṣe àkíyèsí, wọn ò wá mọ Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì mọ́ o, wọn ò sì mọ oníṣẹ̀ṣe. Torí wípé tí wọ́n gbé dání tí wọ́n ń torí ẹ̀ parọ́ pé làwọn wá introduce fake, wọ́n sá sábẹ́ ẹ̀ ni. Wọ́n kọ́kọ́ fi ẹ̀sìn yẹn, wọ́n kọ́kọ́ fi gbilẹ̀. Wọ́n rán anybody, kò sẹ́ni tó safe lọ́wọ́ wọn. Tí wọ́n bá kó èèyàn 10, tipátipá léèyàn 6 ó fi padà. Àwọn 4 yòókù wọ́n gbé sájò Fúlàní. Adẹ̀ran ojú wálẹ̀, à ń fojoojúmọ́ mú aṣọ patí. Àwọn ọba wa ń lọ patí lọ́lọ́kan òjọ̀kan. Kábíyèsí ọba tí wọ́n dá ẹ̀mí wọn légbodò láìpẹ́, à ń sọ fún ẹ̀yin ọba
kábíyèsí yẹn múra rè ṣùgbọ́n kọ́lọ́hún ó ṣọ́ni lọ́wọ́ ẹni tí ń ṣọ́ni tá a ṣọ́. Wọ́n bá kábíyèsí lákọ̀ ṣùgbọ́n wọ́n padà fi kú ṣèfàjẹ́ lọ́wọ́ Fúlàní. Ẹ̀yin ọba yìí tẹ́ rò pé ẹ bọ́ lọ́wọ́ Fúlàní, owó ò lè ṣe lọ́wọ́ wọn, ipò ò lè ṣe o. A dẹ̀ ń pariwo ẹ pé àwọn tó ní nǹkan àgbà lọ́wọ́ tí wọ́n fi ń ṣẹ́gun Fúlàní láyé àtijọ́, ẹ̀yin náà sásá bẹ́ẹ̀ sìn. Ẹ̀sìn tí kì í ṣe tiwa tá a mọ̀ díẹ̀, ẹ̀sìn táwọn Sáúdí gan tí wọ́n nígbàgbọ́ pé àwọn gangan ni mùsùlùmí tó yẹ pé ọ̀dọ̀ wọn ni Kàábà wà, ẹ̀sìn tí àwọn fúnra wọn ò mú kó le kókóókó tí wọ́n sọ pé àwọn ọ̀gbẹ́lẹ́sìn míì láàyè. Àìmọye kọ́ńtì tó jẹ́ ti mùsùlùmí táwọn ṣọ́ọ̀ṣìsì àti kìrìsìtẹ́nì wà ń bẹ tí wọ́n ò fa jàgídíjàgan. Àwọn ará bí ò ràn ẹ́ pẹ̀lú ẹ̀sìn tó ń sìn, wọn ò ní gbàgbọ́ wípé ó dáa tó àwọn nínú ẹ̀sìn àti pé tí wọ́n fẹ́ ṣe tó wà lọ́kàn wọn ó kọjá ń tà ń rò. Wọ́n ti sọ̀ráǹdì gbogbo igbó wa. Tí wísù wọn bá fi blow pé kán bọ́ síta, wọ́n á dú èèyàn bí ẹni dú ẹran. Gbogbo tẹ́ ẹni tẹ́ ń kó jọ tó jọ yín lójú bí ọrọ̀ ayé yẹn, ẹ ní rí nǹkan kan. Ọlọ́run má jẹ́ wọ́n pa yín lójú àwọn olórí. Àwọn olórí ò ní dúró torí ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Kì í ṣe pé bẹ́ẹ̀ bá tún wá lágbára tán atakóró wọnú àdó ńkọ́. Ẹ mọ̀ pé gbogbo àwọn Fúlàní tó súnmọ́ wa tí wà lágbègbè wa terrorist ni wọ́n. Ṣé wọ́n wàá fìran tí wọ́n lẹ̀ wọ́n mọ̀ gbèjà ran yín? Ẹ̀yin politicians tẹ́jọ́ lóṣèlú nínú ìran Yorùbá, ẹ̀rín yín pa mí. Ẹ̀rín ó pa mí. Ẹ̀yin senators, ẹ̀yin governors, ẹ̀yin tẹ́ wà House of Rep, ẹ̀dẹ̀ lajúlẹ̀ rí tó ń lọ nílẹ̀ Yorùbá. Ẹ sọ̀rọ̀ kò lè kàn yín. Ṣebí tẹ́ bá rí ààyè débi ẹ ti wọ bàálù ni. Ṣé gbogbo yín lẹ helicopter? Gbogbo yín lẹ dákẹ́jẹ́? Ẹ wá máyé Yorùbá àtẹ̀yìn àtàwọn ọba àtàwọn lẹ́ẹ̀kan àwọn tá a pè lágbà Yorùbá tó jẹ́ pé owó òṣèlú nìkan ni wọ́n mọ̀. Ẹ wá dákẹ́, ẹ máyé Yorùbá, ẹ fi ń tàfàlà, ẹ fi ń tàkòtó. Bó bá lè dé ó dé, bí ó bá dé kó sílẹ̀. Ọlọ́run rí yín o. Ẹ tí ẹ wá lè pè pàdé ìrònú kankan pé ẹ wá ọ̀nà wo la fẹ́ gbà dáàbò bolẹ̀ wa. Ẹ̀yin gómìnà yìí tẹ́ ṣe ń jò ní níbo ló yọrí sí? Gbogbo owó security vote tẹ́ ń gbà àràpẹrẹ ńlẹ̀ Yorùbá, ojoojúmọ́ làwọn ará bí ń pa èèyàn. Àádẹ́mọ́ ni wọn ò tó wa mélòó ń Fúlàní. It's not about wọn ò tó wa mélòó ń Fúlàní. It's about ìgbà wo ni wọ́n ti ń plan, àwọn bo ni wọ́n ti surround. Tí Fúlàní kan bá dúró ó ju ẹgbẹẹgbẹ̀rún Yorùbá lọ lásìkò yìí. Yàtọ̀ fóògùn, yóò ní dà, yóò lóògùn, yóò níbọn, ó sì ti múra àjà. Ẹ̀yin ni ó bá lójijì. Ọ̀rọ̀ ń yábọ̀ yìí sọ̀rọ̀ ẹnìkan. Àwa ní Fúlàní ò tó wa, Fúlàní ò pọ̀ tó wa. Ṣó dìgbà tán bá pọ̀ àbí wọ́n ti múra lẹ̀? Àbẹ́ mọ̀ pé ìtàkùn kékeré a máa gbé irin ṣubú. Tọ́mọ ìbá tún gorí ìtàkùn yẹn á tún gbé ṣubú. Ṣé ẹ fẹ́ kan pa wá tán bí ẹran? Ṣé àwọn ìròyìn tẹ́ ń gbọ́ ò mọ bà yín nínú jẹ́ ni? Ní ò jẹ́ kẹ́ ẹ tiẹ̀ wá rò ń jọ kan pé ẹ jẹ́ ká jókòó, ẹ jẹ́ ká pe ààrẹ. Bẹ́ẹ̀ bá dẹ̀ láǹfààní àti pe ààrẹ, kẹ́ ẹ pera yín jókòó. Ṣé ààrẹ sọ pé kẹ́ ẹ mọ́ dáàbò bo tẹ́rítírì yín? Ẹ mọ̀jú kẹ́ ẹ daṣọ borí, kẹ́ ẹ daṣọ bọrùn, kẹ́ ẹ mọ́ káàkiri lọ. Àdẹ̀lá àní bú yín, ibi ọ̀tẹ̀lẹ̀ ń jókòó sí. Ìwọ l'Odùduwà, èmi ní Ọ̀yọ́, èmi ní Yorùbá, èmi ní Káàárọ̀ Òjíire, ibẹ̀ lẹwà. Tí wọ́n bá dé, ṣé wọ́n ó béèrè lè lọ́wọ́ yín ni pé Ọ̀yọ́ nìwọ ni, Ifẹ̀ nìwọ ni, Abẹ́òkúta nìwọ ni, Káàárọ̀ Òjíire nìwọ ni, Àbúkùtù Òjíire. Àwọn eléyìí ń pa anybody lọ ni. A dẹ̀ dákẹ́ àsìkò tó yẹ ká fọwọ́sowọ́pọ̀. Ìjà àwọn lọ́balọ́ba ò tiẹ̀ já rójútu ara wa lẹ̀ Yorùbá. Ṣé ká sọ wípé ẹ̀yin àtàwọn olóṣèlú lẹ ti gbàbọ̀dé? Bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ Yorùbá ni yín o. Ṣé ẹ fẹ́ gbọ́?
Trump ń gbìyànjú tiẹ̀, mélòó ló fẹ́ strike nínú wọn? Wọ́n ti wà nígboro, wọ́n ti wà láàrin àwọn èèyàn, wọn ò ṣeé dámọ̀ títí tí wọ́n fi ṣiṣẹ́ ibi wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbọ́ Yorùbá jọmọ oní Yorùbá lọ. Tẹ́ ẹ bá ní Fúlàní ni á lóun ń ṣe Fúlàní, ó sì ti súnmọ́ wa pẹ́kípẹ́kí, ó ti woṣẹ́ ibi tó fẹ́ ṣe, ó ti wo ibi tí wọ́n máa gbà wọlé. Ṣáwọn tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún àwọn northerners tí wọ́n bá lórí ilẹ̀ tí wọ́n dẹ̀ gba gbogbo ilẹ̀ wọn? Gbogbo owó tí Buhari kó fún wọn, kí lẹ rò pé wọ́n fi ṣe? Ẹ rò pé wọ́n fi ta gúgúrú, wọ́n fi jẹ gúgúrú ni? Àlẹ́jẹ́lẹ̀ yìí tí láwọn China ń kó fún wọn ká lè máa dáàbò bò wọ́n bí wọ́n ti ń wakùsà lọ́nà àìtọ́, kí lẹ rò pé wọ́n fi ń ṣe? Àwọn yẹn náà tún ń kó nǹkan ìjà ogun fún wọn. Ṣáwa tá à ń wá gúgúrú, tá à ń wẹ́pà tá a fẹ́ rún jẹ, ṣó yẹ ká tó fi kú ṣèfàjẹ́ lọ́wọ́ Fúlàní? Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ gbà wá lọ́wọ́ ikú Fúlàní. Ṣé ẹ gbọ́ròyìn ni? Ṣé ẹ gbọ́ròyìn ni? Àwọn USA ní àwọn wọn dé máa declare àwọn Miyetti Allah gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí. Wọ́n ní rárá, àwọn ò ń ṣẹgbẹ́ agbésùnmọ̀mí. Ẹgbẹ́ kí ni wọ́n? Pẹ̀lú AK-47. Èyí tí Buhari dá sílẹ̀ ló pọ̀ jù. A gbọ́dọ̀ ṣépè fókù ọ̀run ni, ṣùgbọ́n Ọlọ́run mọ nǹkan tó tọ́ sí. Kákàn ṣíra wa létí ni pé ogun ti dé o. Tẹ́ bá ṣírò èèyàn tí wọ́n ti pa nílẹ̀ Yorùbá, ẹ ṣírò ti Kwara, ẹ ṣírò tòǹdó, ẹ ṣírò tàkúrẹ́, wọ́n á wọlé mú ọba tá a dẹ̀ pariwo fún yín, tá a dẹ̀ ń sọ fún yín. Ẹ̀yin ni wọ́n ń sọ, ẹ̀yin ò sọ wọn. Ẹ láyé àti sọ wọn. Tá a bá ní wọn ò tó wa, weapons tí wọ́n kó dání, kábíyèsí, ẹ̀yin ọba yìí, ṣé ẹ lè dúró wò tán ni? Ṣé ẹ lè dúró wò tán ni? Àwọn àrà tí wọ́n ti ń dáwọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe kékeré, kì í ṣe kèrémì. Ibẹ̀ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá ń bàdàn, kì í mọ́ gbàrà wa lákòókò látọwọ́ àwọn Fúlàní. Oríyọmí Hamzat, Alhaji Oríyọmí Hamzat ti tún pariwo kan, ká mọ́ gbàrà wa lákòókò. Ẹ lè rí lórí ìkànnì wọn. Ẹ wá wo àwọn nǹkan ìjà ogun tó jẹ́ pé ọmọ Yorùbá ò gbọ́dọ̀ mú bléèdì lásán lọ́wọ́. Àfi kẹ́ ẹ jókòó ti 2027 campaign, bẹ́ẹ̀ ṣe dìbò 2027, ẹ̀mí àwọn èèyàn sì ń bọ́ lọ. Ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, ìkà ni yín o. Ẹ̀yin gómìnà, ìkà ni yín o. Ẹ fẹ́ pa wá tán àbí? Ẹ má fi ẹ̀mí wa lé àwọn tẹ́rọ́rìstì lọ́wọ́ tán. Ẹ má fi lé tẹ́rọ́rìstì lọ́wọ́ tán. Ẹ ràn wá lọ́wọ́. Àwọn owó ètò ààbò tẹ́ ń gbà, ẹ ná sórí ètò ààbò. Agbára sójà ò ká wọn, agbára ọlọ́pàá ò ká wọn, agbára anybody, agbára tó lè ká wọn náà lágbára ìbílẹ̀. Ẹ pè wọ́n jọ. Inú igbó mélòó ni olóyè Sunday Igboho fẹ́ wọ̀? Mélòó ló PC? Inú igbó mélòó ni wọ́n fẹ́ wọ̀? Wọn ò ń ṣe adágunjà, àfi kíjọba ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ sì fún wọn láṣẹ, wọn ò ní tẹ̀ta. Kí ló dé tẹ́ ẹ̀ fún wọn láṣẹ, tẹ́ ẹ̀ pè wọ́n? Kí ló dé táwọn ọba ò tiẹ̀ ṣe agbátẹrù eléyìí? Mo wo ètò kan, ọkùnrin jagunjagun kan kò sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ń sọ pé kò sí ààbò kankan lórílẹ̀-èdè wa ìpá. Páà ni o, kì í ṣe pé a ní díẹ̀ o. Gbogbo nǹkan tí wọ́n ń pè ní intelligent tó yẹ ká ní, ó ní kò sí kankan. Lórí ètò kan mo ti wò, wọ́n interview ẹ̀ ni. Ṣé lóòótọ́ ni? Bó o láti gbàrà wa lẹ̀? Ẹ tiẹ̀ sì fọ̀rọ̀ Nàìjíríà lẹ̀. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ilé la ti kẹ̀ṣọ́ ròde. Ẹ jẹ́ ká rí yín o. Ẹ̀yin gómìnà olóṣèlú ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ á rí yín o. Ìwà àkàyí pọ̀ o. Ẹ̀yin kó lẹ kó tẹ́rọ́rìstì wá lóòótọ́, ṣùgbọ́n ẹ̀yin ló yẹ kẹ́ ẹ gbà wá lọ́wọ́ wọn. Ọ̀nà tẹ́ fẹ́ fi gbà wá dà 2027. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá o. Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí wò wá. Ṣéun Agboola lórúkọ mi. Bitter Truth lè tó wa kú máa sọ òótọ́ tó korò ni. Tọ́, ẹ ṣeun o.